Ẹ kú ilé là ń kára ilé, ẹ kú ọ̀nà wọn là ń kérò ọ̀nà, ǹjẹ́ àlàáfíà ni gbogbo wa wà. Ẹ káàbọ̀ sórí ètò wa Ṣàlàyé ẹ̀ jẹ́ kó yé mi. Lórí ètò wa lónìí, ohun tí a fẹ́ gbé yẹ̀wò òun ni òwe. À ń pè ní òwe Yorùbá. Kí ni à ń pè ní òwe gan? Àwọn wo ló máa ń pa òwe àti ní ibo òun ni àti máa ń lo òwe. Òwe jẹ́ ọ̀nà tí àwọn àgbàlagbà máa ń lò láti fi báni sọ̀rọ̀ nípa ìrírí ohun tó ti ṣẹlẹ̀ àbí ohun tó wà ní àyíká. Òwe jẹ́ ọ̀nà tí a máa ń lò láti fi kìlọ̀ fúnni, láti fúnni ní ìmọ̀ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Pàápàá jùlọ, òwe jẹ́ ọ̀nà tí àwọn àgbàlagbà máa ń lò láti fi sọ̀rọ̀ nígbà tí wọ́n bá wà láàrin àwùjọ tí wọ́n fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ tán. Bẹ́ẹ̀ ni, òwe jẹ́ ọ̀nà tí wọ́n máa ń gbà lò. Tí wọ́n bá pa òwe yìí, ẹni tó bá mọ ìtumọ̀ àwọn òwe yìí, wọ́n ti mọ nǹkan tí wọ́n ń sọ láì jẹ́ wípé wọ́n ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Òwe jẹ́ ọ̀nà tí àwọn àgbàlagbà máa ń lò láti fi báni sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn àgbàlagbà ló máa ń sábà lo òwe. Kò tọ́ sí ọmọ kékeré láti máa lo òwe. A sọ wípé ọmọ kékeré ò lè lo òwe. Ọmọdé lè lo òwe nígbà tí ó bá wà ní àyíká àwọn ẹgbẹ́ rẹ̀, láàrin àwọn ẹgbẹ́, láwùjọ àwọn ẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n tí ọmọ kékeré bá fẹ́ lo òwe ní àwùjọ àwọn àgbàlagbà, yálà àwọn òbí rẹ̀ àbí àwọn tó jùlọ ní àwùjọ àwọn tí ó jùlọ lọ́jọ́ orí àbí ní ipò, tí ọmọ kékeré bá fẹ́ lo òwe láti fi bá wọn sọ̀rọ̀, torí ẹ̀ ni ẹ máa bá gbọ́ tí wọ́n máa ń sọ wípé àwọn àgbà lọ wọ́n bọ̀, àwọn àgbà sọ wípé, òwe àwọn àgbà ló sọ wípé. Ìdí tí wọ́n fi ń gba ọ̀nà yìí sọ̀rọ̀ ni wípé wọ́n túmọ̀ sí wípé kò tọ́ sí àwọn, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ilẹ̀ káàárọ̀ oòjíire a mọ̀ wípé àpọ́nlé jẹ́ ohun tó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni, àti láti máa bọ̀wọ̀ fún àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà dẹ̀ ló máa ń lo òwe láti fi báni sọ̀rọ̀. Tí ọmọ kékeré bá wá fẹ́ lo òwe láti fi bá àgbàlagbà sọ̀rọ̀, àbí nígbà tó bá wà láàrin àwọn tí ó jùlọ tí kìí ṣe àwọn irú ọjọ́ orí rẹ̀ nìkan ló wà ńbẹ̀. Torí ẹ̀ ni àṣẹ máa ń rí tí wọ́n máa ń lo àwọn ọ̀rọ̀ yìí pé àwọn àgbà lọ wọ́n bọ̀, àwọn àgbà sọ wípé, láti fi àpọ́nlé fún wọn àti láti fi ọlá fún ẹni tí ọlá yẹ, kí wọ́n lè mọ̀ wípé àwọn ò rí wọn fín. Àwọn ò túmọ̀ sí wípé àwọn jù wọ́n lọ láti pa òwe fún wọn. Wọ́n fi ń bọ̀wọ̀ fún wọn, òun ni wọ́n ṣe máa ń lo ọ̀rọ̀ yìí. Òwe pín sí ọ̀nà oríṣiríṣi. A lè sọ pé òwe ìkìlọ̀ ń bẹ, òwe ẹ̀kọ́ ilé àti òwe ìmọ̀ràn. Kí ni òwe ìmọ̀ràn gangan? Òwe ìmọ̀ràn ni ọ̀nà tí à ń gbà fúnni ní ìmọ̀ràn tí à ń pè ní advice, láti fi báni sọ̀rọ̀ kí ènìyàn tó gbé ìgbésẹ̀ kan wípé tó bá fẹ́ gbé báyìí, rántí báyìí. Àyẹn ni à ń pè ní òwe ìmọ̀ràn. Tí a bá wá ní òwe ìkìlọ̀, òwe ìkìlọ̀ òun ni à ń pè ní ọ̀nà tí à ń gbà kìlọ̀ fúnni. Bóyá èèyàn ti ṣe àṣìṣe sẹ́yìn, àbí èèyàn fẹ́ gbé ìgbésẹ̀ kan tó lè mú àbámọ̀ wá lẹ́yìn tí èèyàn bá ṣe ìgbésẹ̀ yìí tán. A máa ń lo òwe ìkìlọ̀ láti fi báni sọ̀rọ̀ kí èèyàn tó gbé ìgbésẹ̀. A dẹ̀ tún ní òwe ẹ̀kọ́ ilé. Òwe ẹ̀kọ́ ilé òun ni à ń lò láti fi kọ́ni ní ọ̀nà tí èèyàn ń gbà láti fi ṣe ní àwùjọ àwọn ènìyàn ní ibikíbi tí èèyàn bá wà, òun ni à ń kọ́ pè ní òwe ẹ̀kọ́ ilé. Ní orí ètò wa, a máa ṣàlàyé àwọn òwe kọ̀ọ̀kan, a máa gbé àwọn òwe kọ̀ọ̀kan yẹ̀wò léyìí tí a sì máa fi àlàyé wọn síbẹ̀ kí ó lè bá yé wa, kí a lè mọ irú àwọn òwe yìí tí a máa lò, kí a má máa lo òwe òkú níbi ìyàwó. Bẹ́ẹ̀ ni, so ẹ máa bá wa lọ, ẹ ṣé, ẹ kú ìfarabalẹ̀ tí ẹ ní láti máa wo ètò wa. Tí ẹ bá ní àwọn òwe kọ̀ọ̀kan tí ẹ fẹ́ kí a bá àwọn ènìyàn sọ̀rọ̀, ẹ lè fi ránṣẹ́ sí wa ní yàrá ìkọ̀wé sí tí olóyìnbó ń pè ní comment section. Bóyá wá tún ní ohun kan tàbí òmíràn tí ẹ fẹ́ kí a bá yín ṣe, ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ ṣé, ó tún dìgbà kan náà.